gbogbo àfáà yòówù láyé tó bá gerí mímbàrí níjọ́ Friday tó bá yẹ pé issue tara rẹ̀ ní tírìtì kò tírìtì issue Ọlọ́run kì í sàfà súnà jahilun wa jahilun wa jahilun. òní ìní wútúbà tí mo ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tí mo ṣe fúnra mi ló jẹ́ 200 gẹ́gẹ́ èmi mi fi ọlọ́pàá kankan mú fámìlì wa níbi tí wọ́n ti ń ṣe mítìn ìdí Ayélára tó bá wá ṣe wípé mo ṣe bẹ́ẹ̀ tí mo ń pa irọ́ pé mi ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo 200 tí mo ti ṣe wò ó gbogbo ládá tó wà ń bẹ̀ tó lè jẹ́ kí èèyàn ṣorí eré táyé àti tàbíàmà Ọlọ́run mọ́ fún mi mọ́ fún àwọn mi. Ọlọ́run wá lè gba útúbà kan. ọgbọ́n Útúbà tí wọ́n ń ṣe. yakọ sọ̀rọ̀ nípa jahala náà. Òkè lẹ́gbẹ̀ẹ́ kan. aláìmọ̀ká ìmáàmù ní dúró lérí kútúbà tí wọ́n máa rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ àbí máa rán ọ̀rọ̀ àwọn ìjà wọn àtìyàwó lérí kútúbà àbí wọ́n máa rán ìjà wọn àtọ̀rẹ́ lérí kútúbà àbá àfa àkànṣe ó wá sọ mímbàrí kútúbà mímbàrí ó wá sọ di battlefield tí ó ti máa bá èèyàn jà láti máa fọ èsì ó ń tọ̀hún mọ̀nàhárìfù ni Ọmọ tó gbé lọ́wọ́. ọmọ tó gbé lọ́wọ́ kìí ṣe súnmọ́ ànábì ló gbé lọ́wọ́ tọ́lá ànábì òfin mímbàrí ṣe battlefield Sallallahu alaihi ànábì èfi mímbàrí fèsì fún yàn tọ́lá ànábì tí ẹ̀ ń bá jà dípò tí ó fèsì lẹ́yìn tí ọba kọ́dà ìjà àwọn kùrẹ́ṣì tán bá ànábì ìjà ànábì òfin jọ́ kan bú kùrẹ́ṣì rí àfi tí wàá yí bá sọ̀kalẹ̀ tí wàá yí bá bú wọn nìkan náà lànábì òjíṣẹ́ rẹ̀ àmọ́lẹ́yìn wàá yí ànábì ò lẹ́la díìsì kan tá ànábì wá bú kùrẹ́ṣì Sallallahu alaihi wasallam. kì í bú fámìlì ẹ̀ Akramakumullah. ọ̀gbọ́ Hayyakumullah. ọ yẹ pé ọ wá gbé ọ̀rọ̀ fámìlì rẹ àbọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ àbọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ nílé rẹ ọ wá gbé wá sórí mímbàrí ọ máa wá ranjú bí ìgbà téèyàn ti fa igbó kó tó wọ mímbàrí gbogbo orú ẹni ó bá ṣe bẹ́ẹ̀ aláìmọ̀kan àfààní gbogbo bá ṣe lè wù kórí ọmọ tó gbé lọ́wọ́ mímbàrí méjìlá nábì ní Sallallahu ẹyọ kan náà ni àmọ́ méjì ló pín sí ó pín kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí hadisa kan bá ṣẹlẹ̀ ní fresh Na'am. tá a nábì wá fẹ́ kí gbogbo sàábí ó ṣàǹfààní mẹ́ àbí ọ̀rọ̀ masala dìníyà ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹlẹ̀ tó ànábì wá fẹ́ ṣàlàyé fún àwọn sàábé ànábì ó wá gun mímbàrí tí wọ́n bá kírun tán kó bá jẹ́ àṣírí kó bá jẹ́ magribi Masha Allah. kó bá jẹ́ ṣùbà tí wọ́n bá kí tán ànábì wọn kálukú dúró kọ́mẹ́ lọ yóò wá gun mímbàrí ẹ gbọ́ Akramakumullah. yóò wá kí ọlọ́run tó bá kí ọlọ́run tán yóò ṣe ohun tí ó ṣe yóò ẹsẹ̀ wá ní ayu anas yóò wá ẹsẹ̀ wá sọ tó fẹ́ sọ fún àwọn sàbí ọ̀rọ̀ ọlọ́run náà sì ni kì í sọ̀rọ̀ fámìlì ẹ̀ ìjọ lẹ́rí tá nábì kó ọ̀rọ̀ kùrẹ́sì wá rí mímbàrí ìjọ lẹ́rí tá nábì kó ọ̀rọ̀ Khadija àti àwọn ìyàwó Aisha àbáwọn Ummu Salama àbáwọn gbogbo àwọn ìyàwó ẹ̀ Ummu Habiba Maimuna sọ kéde àbáwọn sàbẹ lànàbì wá kó ọ̀rọ̀ wá nù kútùbà fún wọn àti sàbẹ kan jà àyè fi mímbàrí ṣe àyè tá a ti tírìtì iṣu ara ẹni ńlé mímbàrí wáàsí ni fún àwọn tó jòkólẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ wáàsí ló fi já sí pé wáàsí mímọ̀ kútúbà yẹn ló ṣe ní wọ́n fi ṣe déédéé rákà méjì tó kù fún àyílà ní jimá fi ń jẹ́ rákà méjì tí èèyàn lè wá wà lérí ìhun kọ́ máa rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ kútúbà jimá ló dúró nípò rákà méjì yòókù la kí lẹ́yìn kútúbà tí èèyàn lè wà lérí ìhun kọ́ máa rán ọ̀rọ̀ fámìlì rẹ̀ fáwọn fámìlì ìhun tutọ́ sí wọn lójú àbámbá àwọn jà àwọn jọ ń jà sẹ́yìn lè máa sọ bẹ́ẹ̀ lérí irun tó o bá ti lè ṣe lérí irun lọ kúrò níbi kí a máa gbé ọ̀rọ̀ mọ̀lẹ́bí wá bí mímbàrí tá a bá kí jímọ̀ tán tó o ṣe kútùbà tán tá a wá kí jímọ̀ tán ọ wá dá àwọn jàmáà àdó pé ẹnìkan kan má ti lọ ẹ ti yanjú tọlọ́hun tán Masha Allah. ẹ ṣẹ̀ wá yanjú wáyé zákúdì yá ti sọ̀lá fantashiru fil ardi wabtagu min fadlillah bẹ́ẹ̀ ṣe intisharu fil ardi náà ó ti bá wọn wájìlì sùfìlì mọ́síjìlì nǹkan ẹ jòkó mọ́sálásí ẹ wá yanjú yíṣu ọ̀sàlàyé ń tọ́ ọ̀sàlàyé fún wa àmọ́lẹ́rì mímbàrí tó ṣe wá sí fáwọn èèyàn àìmọ̀kan ní mú yàn ṣe bẹ́ẹ̀ gbogbo ìmáàmù yòówù àbáfà yòówù tí ń bá ń ṣerú ẹ̀ ká yí padà ká má daṣọ orú ẹ̀ kéwú mọ́ ó ti bá wọn àìmọ̀kan onímọ̀kan ò ní ṣe bẹ́ẹ̀ onímọ̀kan ò ní ṣe bẹ́ẹ̀ so bí eléyìí wọn ti dé lọ. irú kútúbà bí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ bàbá. bí yẹn bá wá ṣe irú kútúbà wọn. tó ní irú kútúbà bẹ́ẹ̀ wọ́n wá ṣe búra. kí àwọn nígbà náà wáyé pé báyìí ni tí wọ́n lóun ṣe. gbogbo kútúbà tó òun kí tó jẹ́ 70. ọlọ́run má gbà gbogbo 70 kútúbà wọn tẹ́lẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run torí kì í sọ ọlọ́run ló ṣe fún ọ̀rọ̀ fámìlì ló ṣe fún. gbọ́kọ́ sí gbogbo kútúbà 70 téèyàn fi ṣépè wípé
tó bá yẹ pé mo bá gbé kinní òun síbẹ̀ ni ó ti bá wọn kútùbà 70 yìí tóun ṣe yìí kọ́nà má gbà lọ́wọ́ òun kútùbà 70 òun gan fúnra ara rẹ̀ ọ̀lọ́nù kútọ́ọ̀bù ó ní tẹ́lẹ̀ torí gbogbo kútùbà 70 òun ọ̀rọ̀ ayé lásán ló fi yàn ọ̀rọ̀ ara rẹ̀ pátá iná ló fi ṣe kò sí èyí tá a lè yọ kalẹ̀ tí ọjà ṣe pé tọ́lọ́run lélẹ́yìí ń bẹ ọ̀gbọ́ irú kútùbà bẹ́ẹ̀ ọlọ́run yìí gbà lọ́wọ́ èèyàn kó ọlọ́run ṣe wá gba àròyé ọlọ́run yìí gbà àròyé ntọ́lọ́run máa gbà innama yataqabbalu Allahu minal muttaqin tọ́lọ́run bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn ni wọ́n bá bẹ̀rù ọlọ́run tó sì nǹkan fọ́lọ́run ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ wípé kò ní síjà láàrin àfa pẹ̀lú àwọn kan tí wọ́n sì yàn àmọ́ àyè ṣe lérí mímbàrí ó ti àyanjú tọ́lọ́run tán ayẹ̀ṣẹ̀ wa yanjú ti àwa àti àwọn táàjọ ń fà so eléyìí ó máa jẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀ àfáà míì àbí ìmáàmù míì tí wọ́n gbé sérí mímbàrí tí ọmọ ipi tí òun gùn ni láti lè mà gẹ́gẹ́ bí ìbéèrè tí o béèrè ayébẹ̀kọ́ náà ṣé o ìparí wọn.